Ẹ̀yin ará mi ẹ tẹ̀lé mi ká lọ nígbà tí mo bá ń ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún yín ní behind the scene, my wicked madam. Mo dìde, mo tún kámẹ́rà ṣe, mo ní kí Doris kó lọ sí ẹ̀yìn kámẹ́rà. Òun ni mò ń tún ṣe, mo wá ṣà ń tún ṣe, mo wò pé ṣé ó ti set dáadáa, mo tún tún wò pé ṣé mo ti set exposure ẹ̀ dáadáa. Ṣé pé mẹ́kánì yẹn lẹ́gbẹ̀ẹ́ mi o, baby mi, a ṣàjọ fẹ́ shoot ni. Mo tún ní kí Doris sún iná, iná ni mo ní kó sún yẹn, LED iná. So mo ní kó sún light yẹn dáadáa kí n wo bó ṣe máa rí. Mo wá sọ fún un pé ó ti bright jù torí mo sì máa edit ẹ̀. Mo tún lọ yẹ̀wò, òun náà wá bá mi yẹ̀wò. Mo bá tún ọmú mi ṣe ó fẹ́ jábọ́ nínú kọ́mú. Mo bá tún sún mọ́ kámẹ́rà pé jẹ́ n set ẹ̀ dáadáa. Kámẹ́rà yìí fa. Tó, a ti set kámẹ́rà o, Doris ló fẹ́ play. Ṣé ẹ rí bó ṣe rí? Mo bá ní kí ló dé tó dúró báyìí kó padà sẹ́yìn. Ó tún padà sẹ́yìn, ó ti gbé báàgì ẹ̀. Ó wá tún padà sẹ́yìn ló bá ní òkè o.